rí nǹkan bẹ nílẹ̀ Yorùbá, nǹkan bẹ nílẹ̀ Yorùbá, nǹkan bẹ nílẹ̀ Yorùbá, nǹkan bẹ nílẹ̀ Yorùbá, àyàfi kí Olódùmarè kó ṣàánú fún wa ni. Tí a bá ń sọ wípé ká ṣọ́ra ká ṣọ́ra ká ṣọ́ra ṣe, tá a bá ní ká ṣọ́ra ṣe, tí a bá ní ká ṣọ́ra ṣe, ẹ jẹ́ á ṣọ́ra ṣe. Kí ni mo sọ o? Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ẹ jẹ́ ká ṣọ́ra torí pé kò sí ẹnikẹ́ni tó jẹ́ olóòótọ́ mọ́. Kò sí ẹnikẹ́ni tó jẹ́ olóòótọ́. Kò sí ẹnikẹ́ni tó jẹ́ olóòótọ́. Àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀ gan para wọn. Àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀, àwọn ṣe kí ni o? Àwọn gan para wọn. Then ẹ wá máa sọ wípé èṣù èṣù èṣù. Ṣé èṣù ni? Nígbà tí pásítọ̀ tó pa pásítọ̀ ẹgbẹ́, pásítọ̀ ni o, ó dẹ̀ tún pa pásítọ̀ ẹgbẹ́ azin. Ṣe rí ilé ayé yìí, àfi kí Olódùmarè kó dákun kó ṣàánú fún wa ni. Kó dákun kó ṣàánú fún wa ni. Àwọn pásítọ̀ yìí wọ́n para wọn. Ẹ gbọ́ bí àwọn pásítọ̀ bí wọ́n ṣe ń pín ẹran èèyàn, wípé àwọn ò rí ẹsẹ̀, wọ́n ò rí ọkàn pásítọ̀ ẹgbẹ́, wọ́n ò rí mọ́ wájú ṣọ́ọ̀ṣì, apá ẹ̀ wọ́n ò rí mọ́ inú ṣọ́ọ̀ṣì, gbogbo ara èèyàn tó kù wọ́n á lọ rí mọ́ orí ọ́tà. Ẹ rí wípé nǹkan ń bẹ. Ẹ rí pé nǹkan ń bẹ. Ẹ rí wípé wàhálà wà o. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀? Pásítọ̀ yìí àṣírí ẹ̀ gbadà tú. Àṣírí wọn tú. Àṣírí wọn ó tú. Mo fẹ́ kí gbogbo wa, mo fẹ́ ká jọ farabalẹ̀ kó jẹ́ pé àjọ wò ó, torí pé tí a bá jọ gbọ́, ká gbọ́ bó ṣe kú, bí kú ṣe kú, bí ọ̀bẹ ṣe bú, àwọn kíní ò ní yé wa. Àwọn pásítọ̀ yìí wọ́n ń dán mẹ́wàá wò. Àwọn pásítọ̀ yìí wọ́n ń dán wàhálà wò nílẹ̀ Yorùbá. Ẹ wò ó, kí èèyàn kó sì pa pásítọ̀ ẹgbẹ́, kó pa torí pé ó fẹ́ lówó. Kó pa pásítọ̀ ẹgbẹ́ torí pé ó fẹ́ náwó. Kí èèyàn kó pa pásítọ̀ ẹgbẹ́ torí pé ó fẹ́ lọ. Ẹ jẹ́ kí èmi àti yín, ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń lọ bá pásítọ̀, ẹ̀yin tí chọ́ọ̀chì yín tó pọ̀ lónìí, tẹ́ ẹ níjọ, kí ni tẹ́ ẹ rì mọ́lẹ̀ nínú chọ́ọ̀chì yín? Kí ni tẹ́ ẹ dọwọ́ bò mọ́lẹ̀ nínú chọ́ọ̀chì yín? Kí ni tẹ́ ẹ dọwọ́ bò? Bíbélì ní ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sì kọ̀ sílẹ̀, òun yóò dáríjì. Ṣé ẹni tẹ́ ẹ ti pa ńkọ́? Ẹ̀mí tẹ́ ẹ gbà ńkọ́? Ṣé lóòótọ́ ẹsẹ̀ tẹ́ lọ ṣe sọ́nà lẹ́fín sìn? Ẹ lọ so oògùn láti pé kí ìjọ yín kó kún. Wá gbé nígbà ẹ̀yin yẹn wá, ẹ jẹ́ ká jọ lọ gbọ́ ná. Kó má jẹ́ pé èmi nìkan ni màá máa gbọ́. Kó má jẹ́ pé èmi nìkan ni màá fetí ara mi gbọ́. Pásítọ̀ tó ń wàásù fún yàn tí ò wàásù fúnra lára ẹ̀, tó fi ń dẹ̀mí èèyàn légbodò. Pásítọ̀ tó ń wàásù tí ò lè wàásù, tó fi ń pa ẹ̀mí ẹlẹ́mìí. Pásítọ̀ tó ń wàásù tí ò lè wàásù fún rẹ̀, tí ẹ̀mí ọ̀rẹ́ ẹ̀ fi ń bọ́ lọ́wọ́ ẹ̀, tó tún wá ń padà wá fẹ́yàwó ọ̀rẹ́ ẹ̀. Rí pé burú. Nǹkan bẹ́ẹ̀ kódà ilé náà pè ní nǹkan bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí èmi àti yín ẹ jájọ lọ gbọ́. Kó má jẹ́ pé tí èmi nìkan òun náà ni ó gbọ́. Pastor Matthew Kayode. Kí lorúkọ ìjọ yín? Orúkọ ìjọ mi ni the Best Living Spiritual Church of God. Nílùú wo? Ní ìlú Ìṣẹ̀yìn. A gbọ́ pé ọ̀rẹ́ yín tí wọ́n ń wá láti bí ọdún 7-8 sẹ́yìn, wọ́n padà rí wọn. A fẹ́ kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rẹ́ yín, ikú ọ̀rẹ́ yín àti bí wọ́n ṣe rí wọn. Lóòótọ́ èmi pẹ̀lú Pastor Adémọ́lá ọ̀rẹ́ ni wá láti kékeré. A jọ lọ sí ilé ìwé ni. A jọ dá ìjọ yìí sílẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí a gbìyànjú kí ìjọ yìí gbòòrò, tá a rí ọ̀nà tá à ń tẹ̀síwájú pẹ̀lú ìjọ wa yìí. Ní ọjọ́ kan ni Níkẹ́ ló ṣàdédé wá bá wa, tó ṣàlàyé fún wa pé bàbá kan wà nílùú Ṣakí tí a lè lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó lè ṣe àṣírí fún wa bí ìjọ yóò sì gbòòrò. Nígbà tí ó ṣàlàyé fún wa yìí, a jọ gbìyànjú wa rò láàrin ara wa.
a sì pinnu láti lọ sí ìlú Ṣakí láti lọ ṣe àṣírí yìí. Ṣùgbọ́n nígbà tí a dé ìlú Ṣakí tí bàbá yìí yẹ àsìkí àwa mẹ́tẹ̀ẹ̀ta wò, bàbá yìí pé inú àwa mẹ́ta tí a wá àwa méjì nìkan ni kádàrá wa rọ̀ mọ́ nǹkan tí a wá ṣe yìí. Nǹkan gbà tí a dé bàbá yìí béèrè pé kí ni a bá wá, a ṣàlàyé nǹkan tí a bá wá fún wọn. Ṣùgbọ́n bàbá yìí rí pé àwa méjì ni kádàrá wa ló bá nǹkan tí a fẹ́ ṣe yìí mu. Bàbá yìí wá pa àwa méjì tí kádàrá wa bá nǹkan tí a wá ṣe yìí, ìyẹn èmi àti Níkẹ́. Ó pè wá sẹ́yìn pé Níkẹ́ pé pásítọ̀ Adémọ́lá tó jẹ́ ẹnìkẹta wa yìí o, òun ni á lò tí ìjọ wa tí ó fi gbòòrò síwájú. Mo wá yarí fún bàbá yìí pé bàbá báwo la ti fẹ́ lo ẹ̀dá alààyè wa láti ẹ̀dá alààyè bí àwa náà láti jẹ́ kí ìjọ wa lè lọ síwájú. Ṣùgbọ́n bàbá yìí fárígá pé àdìkẹsẹ̀ bómi a lè yọsẹ̀ mọ́ ń bẹ̀. So ìdí nìyẹn tí a fi ṣe ètò tí a fẹ́ ṣe ń bẹ̀. Ìgbà tó wá di tó ṣe díẹ̀, bàbá yìí rán àwọn èèyàn kan lóúnjẹ kan náà bá oúnjẹ wá. Ṣùgbọ́n wọ́n àti wọn oúnjẹ fún wa tán nígbà tí a jẹun tán. Pásítọ̀ Adémọ́lá tó jọ́rọ̀ ẹ̀mí ó sùn lọ. Bàbá yìí sì fún un lọ́rùn pa. Nígbà tó fẹ́ fún un lọ́rùn pa yẹn, ẹ̀yin náà wà ń bẹ̀ àbẹ́ ìsìn bẹ̀? A wà ń bẹ̀ nígbà tí wọ́n fún un lọ́rùn pa. Ipa wo lẹ̀yin kó? Ṣé ẹ̀yin lẹ dì wọ́n lẹ́sẹ̀ mú ni àbí ẹ kàn ń wò wọ́n bọ́ ṣe fún wọn lọ́rùn pa? Àwa ò kópa ọkàn nù rẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé èṣù lágbára kò ní gbàlà. Ẹ̀rí ọkàn ṣèmi náà nígbà tí wọ́n fún un lọ́rùn pa, ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe sí mọ́. Nígbà tí wọ́n pa wọ́n tán yẹn, kí lẹ ṣe sí, báwo lẹ ṣe òkú wọn? Bí a ṣe òkú bàbá yìí ti ṣàlàyé bá pé a lo àwọn ẹ̀yà ara wọn kọ̀ọ̀kan sí inú ìjọ yìí, níjọ yóò fi gbòòrò sókè. Ẹsẹ̀ wọn sọ pé a máa gé ẹsẹ̀ rẹ̀. Tá a bá gé ẹsẹ̀ rẹ̀ méjì, a rí mọ́bí pílà tó wà níwájú ìta chọ́ọ̀chì. Níbi àbáwọlé church. Bẹ́ẹ̀ ni. So ẹ̀yìn ọkàn rẹ̀ á rìn mọ́ ẹnu ọ̀nà àbáwọlé inú church. Ibi táwọn èèyàn ń gbà wọlé gangan. Táwọn èèyàn ń gbà kọjá bẹ́ẹ̀ ni. So ẹ̀yìn apá rẹ̀ méjèèjì á rìn mọ́ bí àwọn pílà tó wà lẹ́yìn church. Ṣùgbọ́n gbogbo yòókù tó kù pàtẹ́ gbúndúrúkù yòókù tó kù a máa rí mọ́ orí ọ́tà gangan. Tó bá ṣe ṣe ètò yẹn nìyẹn sà. Báwo làṣírí ìṣèwátú? Àti ọ̀dọ̀ ìyàwó mi Níkẹ́ láṣírí ti tú jáde. Ìyàwó yín. Bọ́ a gbọ́ wípé Adéníkẹ́ yìí ìyàwó ọ̀rẹ́ yín pásítọ̀ Adémọ́lá ni tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ni àfẹ́sọ́nà ọ̀rẹ́ mi pásítọ̀ Adémọ́lá ni tẹ́lẹ̀. Kí ló dé tó wá jẹ́ pé àwọn lẹ fẹ́? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí àṣírí tó ti wà láàrin wa yìí, mo wò pé tí a bá fẹ́ra wa àṣírí ò lè tú síta sọ́dọ̀ ẹnì kankan. Ẹ tó ọmọ ọdún mélòó báyìí? 45 years. 45 years. Bẹ́ẹ̀ ni. Ẹ̀ka àjọ yín ti wá tó bíi mélòó? Ó ti tó bíi mẹ́ta. Ọmọ mélòó lẹ ti bí? Ọmọ méjì. Ọmọ méjì. Bó làwọn ọmọ yín wà báyìí? Ọmọ èyí tó jẹ́ àkọ́bí mi òun wà ní abroad, kò sí Nàìjíríà mọ́. Ìkejì sì wà pẹ̀lú wa níbí báyìí. Nígbà tí àṣírí ti wá tú yìí tí gbogbo èèyàn ti rí nǹkan tó ń ṣẹlẹ̀, kí ni nǹkan tí ẹ fẹ́ kí Ọlọ́run ṣe fún yín? Mo sọ fún Ọlọ́run níbi tí mo wà yìí, gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó sì kọ̀ ọ́ sílẹ̀, òun ni Ọlọ́run yóò sì dáríjì. So mo ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ pé ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi. Mo sì mọ̀ pé tọ́lọ́run bá yọ mí nínú ibi tí mo wà yìí, Ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi. Pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yìí, nígbà tí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ tẹ́ ń jíṣẹ́ fáwọn èèyàn, ṣé tẹ́ ẹ bá ń wàásù fún àwọn èèyàn, kí ló dé tẹ́ ẹ wàásù fún ara yín náà? Gẹ́gẹ́ bí mo sọ sílẹ̀ ní àkọ́kọ́ pé èṣù lágbára kò ní gbàlà, Ọlọ́run ṣá dárí ẹ̀ṣẹ̀ méjì mi. Ẹ pẹ̀lẹ́. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí, wọ́n wà máa yí mọ́ èṣù. Èṣù kì í ṣe ẹni bí. Ẹ fi èṣù lọ́rùn sílẹ̀. Èṣù kì í ṣe ẹni bí. Èṣù kì í ṣe ìkà. Ẹ yé parọ́ méṣù mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe bí tẹ́ ẹ ti ṣe kà yìí. Ẹ mọ̀ọ́mọ̀ ṣe bí willingly ńlẹ̀ ṣe bí. Ẹ ṣe bí yìí purposely lẹ ṣe bí. Èṣù kọ́ ló ní kẹ́ lọ ṣe bí o.
torí pé èṣù kì í ṣe ibi, èṣù ẹni re ni. Ẹ yé parọ́ mọ́ èṣù ilẹ̀ Yorùbá mọ́. Àṣetán ni kẹ́ ẹ sọ odidi pásítọ̀ ó sì ní ìjọ ẹ ti pọ̀ àwọn mẹ́wàá l'Amẹ́ríkà ó sì pa ọ̀rẹ́ ẹ and ìyàwó tó wá padà wá fẹ́ tó tún wá ìyàwó ọ̀rẹ́ ẹ tó padà fẹ́ olóṣù padà tún wá tú àṣírí ẹ̀ fún wọn pé obìnrin ṣé o ti rí obìnrin agbára tó ń bẹ lọ́wọ́ àwọn obìnrin agbára tí Ọlọ́run fún obìnrin agbára tó ń bẹ lọ́wọ́ wọn ò ní wọ́n fi hàn ọ̀hún pásítọ̀ ló pe rẹ̀ ṣùgbọ́n obìnrin ni ó lè jẹ́ nǹkan kékeré kan báyìí oní tí ó dá wà lálẹ́ láàrin wọn for 7 years tí wọ́n tó ti pa ọ̀rẹ́ àṣẹ̀ṣẹ̀ wá tún sìn á jẹ́ pé ọ̀rẹ́ yẹn gorí ẹ̀ gan ti sùn jù mọ̀ká ní pé tó náà ní lérò náà ni because kí ló dé tẹ́ lọ síbi kan tẹ́ wá pa ọ̀rẹ́ ẹ̀ dípò ibò gbọ́ náà ń gbọ́ ni àbáyẹn ní ẹ ti tẹsẹ̀ kan bọ́dọ̀ lè jáde mọ́ ṣé bó bílífù náà lọ́run tó ń sìn ni ó ṣe kọ́ lọ́run kó jà fún ẹ tó ṣe lọ pa ọ̀rẹ́ ẹ̀ jayé àní bọ́wọ́ o àní sírìn o ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ wá o àní sírìn ibi tí ẹlẹ́dàá wa ò fẹ́ ká dé àní débẹ̀ o àní jẹni tí wọ́n ń wá o láṣẹ Olódùmarè o ibi yìí ó náà ni a ó fi àràgbé tuntun ní la ó fi rọ̀ sí ó ní aṣọ ọlọ́fẹ́ ṣe ẹni tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú títí di ìgbà míì tí màá ti tátù máa pàdé láti tó wà mí gbàgbé Omoboriowo náà ni èmi ń jẹ́ ayé kò tọ́ ayé sì kò tọ́ lóòótọ́ àmọ́ ọ̀run fèké tí ìgbà mi táwọn pàdé ó dìgbà kí èmi àti yín kájọ fèrè pàdé pay attention life is very dangerous don't fall into a victim ó dìgbà.